So mo fẹ́ kẹ́yin èèyàn kẹ́ fi ara balẹ̀ kẹ́ gbọ́ àwọn òfin Sharia kẹ́yin náà fi ti ara yín gbọ́. Wọ́n ní theft is punishable by amputation of the hands. ẹni tó bá jalè kó gé ọwọ́ ẹ̀ ní ìdájọ́ àbọ̀rùn ọwọ́ àbí kó ṣàgé. Criticizing or denying any part of the Quran is punishable by death. Bí àwọn sọ fún nípa Kùránì ó wá ń lóhun gbà pé kò yẹ kó rí bẹ́ẹ̀ wá tún sọ̀rọ̀ ìṣàrẹ̀ kan nípa Kùránì ikú lè rí ẹ̀ṣẹ̀ kó yẹgi fún ọkọ yìnbọn fún kó pàǹpà àyà. Criticizing Muhammad or denying that he is a prophet is punishable by death. Àbí kó máa sọ̀rọ̀ Muhammadu bákan pé Muhammadu ó bòkú sùn ó dó kẹ́tẹ́kẹ́tẹ́ ó jalè o aládánwò ní oníwàrápá o ó ní skánskán wọ́n ní kó parọ́ ẹni bẹ́ẹ̀ kó pokùnso ọkọ yẹgi fún ọkọ yìnbọn ọkọ ṣàpá wọ́n dẹ̀ lè mú àdó olóró kó jù sí lẹ́nu kó kú. Criticizing or denying Allah is punishable by death. Bí yóò wá ń sọ̀rọ̀ Allah pé Allah olófo ni o Allah ni Sátánì Allah lè ṣu o Allah yẹn abirùn ọlọ́wọ́ ọ̀tún méjì ni wọ́n ní kó parọ́ ẹni bẹ́ẹ̀. A Muslim who becomes a non-Muslim is punishable by death. Muslim tó wá lóhun òṣè mọ́ wọn ò fẹ́ ṣẹgbẹ́ òkùnkùn Ìsìlámù mọ́ wọn ní kó pa ọ yẹgi fún ẹ wo lórí gbígbẹ ilé ẹ̀nà tó ń polówó mọ́ṣáláṣí. Gbọ́ ẹgbọ́n sókè. A non-Muslim who leads a Muslim away from Islam is punishable by death. Ibi bẹ̀ yẹn jẹ́ ká ọ̀rá sọ ibi bẹ̀ yẹn fọ́wọ́n èèyàn bóyá pásítọ̀ ni ẹ àbí oníṣẹ̀ṣe ni àbó tí ẹ̀ ń ṣe nǹkan kan ó wá ń bá Muslim sọ̀rọ̀ pé fẹ̀sì Islam yẹn lẹ̀ kò dáa ó rí pé inú gbóló wà ní bọ́ sójú ọ̀nà irú ẹni bẹ́ẹ̀ wọ́n ní kó gé orí ẹ̀ àbí kó yìnbọn Sharia law ni ọkọ pa nípa àyà òfin Sharia là ń sọ. Let us read the verse if you okay ó dà pé àwọn kan ní kí n gbé jáde. Ẹnu tẹ́ni ẹ bá lè wá sókè ló máa dájà máa kà á lọ. Ẹ lè bá mi gbẹ́ni yẹn sókè. Ẹ kàn máa kà á làwọn ò ní táìmù ẹ já máa kà á lọ. All right. A non-Muslim who marries a Muslim woman is punishable by death. Ẹni tí ò ṣe Muslim tó fẹ́ obìnrin Muslim ikú lè rí ẹ̀ṣẹ̀ àtobìnrin àtòun. Ṣé ẹ rí pé nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ Sharia àgbọ̀n. Ẹ wọ́n bá yìí ṣe bẹ̀ yẹn. Ó kí lábẹ́ mi máa sọ ikú gan máa kọ́ máa ṣe báyìí. Mùsùlùmí ò lè gbà kó fẹ́ ọmọ ẹ̀ tó jẹ́ Mùsùlùmí ti bá Islam. Now ẹ ká pìtìpìtì ti bá láti Muhammadu. Homosexuality is punishable by death but sodomizing boys is fine. Ṣé ẹ gbọ́ o wọ́n ní tí ọkùnrin àtọkùnrin tí wọ́n bá jọ ń ṣe kìlíbọ́ọ̀dì wọ́n ní ikú lè rí ẹ̀ṣẹ̀ o àmọ́ tí ọkùnrin yẹn bá jẹ́ àgbàlagbà irú Muhammadu yẹn tó ní ẹjẹ́ kọ́mọdé wa ta ló rántí àdìsí yẹn tó gbé azan ṣẹ̀ṣẹ̀ ṣé mẹ́sì rántí kí ni náà dẹ̀ yẹn mọ́ lórí o sápá mi lórí. A ti kà kan báyẹn náà rí tó gbé àṣẹ. ẹ mọ́ sáré rántí àlè àdábì kìíní ọmọ àwa jáde tó bá jọmọdé ló wá ń ti nǹkan bọ̀ díẹ̀ wọ́n ní nọ́mà nìyẹn. wọ́n ní ọkùnrin olè ọmọ kékeré tó bá yẹ ọmọ kékeré olè ti nǹkan bọ̀ ń dì ní díẹ̀. ayé Islam ti ta. ẹ máa tún gbélé yìí o torí pé kò sí Sharia but normal Sharia lọ là ń fọ fún yìí. Girls' clitoris should be cut because it is in Muhammad's word. Wọ́n ní kó gé abẹ́ ọmọdé ìyẹn obìnrin pé Muhammadu ló ní kó ṣe ọ̀rọ̀ Muhammadu. Ẹ bá lọ wo book 41 Kitab al-Adab. Bẹ́ẹ̀ni ó wà ń bẹ̀. Ó wà ń bẹ̀. No ms máa kà á lọ ó wà ń bẹ̀. Ìyẹn wà ń bẹ̀ ibi kan gé abẹ́ kan dábẹ́ fóbìnrin ó wà ń bẹ̀. Girls can be sodomized until vaginally raped after 8 years of age. Wọ́n ní ọmọdé obìnrin náà pé ó lè ṣèbálòpọ̀ àyàpé tó bá ti pọ̀ ọmọ ọdún mẹ́jọ ẹ lè fi tipátipá bá sùn. ẹ lè fi sí gangan. A woman or girl who has been grape ni ẹ̀kẹ́ máa lọ. cannot testify in court against àwọn tó bá sùn. Wọ́n ní tí ẹ bá ti gba òfin Sharia nínú òfin Sharia là ń kà fún yín o tí àwọn ará bíi tó bá fi tipátipá bá ọmọbìnrin yín sùn ọmọ yẹn ò lẹ́tọ̀ọ́ àti wàtà láti wá sọ pé ẹni tó bá mi sùn rí àwọn ilé ìbá mi sùn ó máa gbọ́dọ̀ dákẹ́ ni. Testimonies of 4 male witnesses are required to prove that kind of thing. Ibo ló ti fẹ́ rí yẹn wọ́n ní ọmọ tó fi tipátipá bá sùn yẹn gbọ́dọ̀ ní ẹlẹ́rìí ọkùnrin 4 tó máa ní ojú mi ló ṣe
ìgbà tó ń bá sùn mọ́ wa ń bẹ̀ ibo ló ti fẹ́ rí ẹ ti rí yẹn pé ẹ ẹgbà ti rí wá nǹkan tó fẹ́ wá tó ń gbé ẹgbà bọ̀. wá ẹgbà lọ́nà oko wọn kàn máa mọ̀ wọ́n ya wa dọ̀bálẹ̀ náà wà ń tí wa A àwọn ọmọ yín woman kéékèèké ọkùnrin náà wọn kàn máa fi sí fún wọn lábẹ́ ẹni. A woman or girl who alleges that kind of thing without producing 4 male witnesses is guilty of adultery. ṣètúgbọ́ kámẹ́sì tó sọ bẹ̀ yẹn obìnrin tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí tí ó wà lẹ́lẹ́rìí tó sọ yẹn àwọn ẹlẹ́rìí mélòó yẹn mẹ́rin ó ní ó tún ti jẹ̀bi pé òun ló tún ṣe àgbèrè Òun ló ṣàgbèrè. lọ́kọ ṣẹ́mọ ẹmọ ya ẹ̀ wọ́n máa lẹ́ ló kò pa mo ti débẹ̀. A woman or girl found guilty of adultery is punishable by death. Chai, obìnrin tó bá wá tí nǹkan yẹn ṣẹlẹ̀ sàbí wọ́n tún ká obìnrin míì pẹ̀lú ọkùnrin wọ́n máa rí mọ́lẹ̀ wọ́n da ẹ̀pẹ̀ bò á wá débi bí ọrùn ẹ̀ wọ́n wá lẹ̀ lóko tó ẹ̀mí fi máa bọ́ lára ẹ̀ òun ni ẹ̀lẹ́ lóko pa. Now nígbà tí wọ́n fi tipátipá bá ọmọ sùn tẹ́ ní kó lọ wá ẹlẹ́rìí mẹ́rin wá ẹlẹ́rìí mẹ́rin yẹn kò wà lẹ́rìí tí ó bá tún wá ṣe ẹlẹ́rìí mẹ́rin yẹn wọ́n á tún wá lẹ̀ lóko pa. Ẹ̀yin èèyàn ṣe ń gbọ́ nǹkan tá à ń sọ kò ṣe pé ṣeréṣeré o ẹ̀yẹ́ ká níṣó ńlẹ̀. A male convicted of pé wọ́n báyàn sùn can have his conviction dismissed by marrying his victim. Ṣé ń gbọ́ nínú òfin Sharia yìí tí ọkùnrin tó fi tipátipá bá obìnrin sùn bí wọ́n á padà rẹ́lẹ́rìí tó wá jẹ́wọ́ yẹn nǹkan ẹjọ́ tó máa dá ni pé kí ọkùnrin tó fi tipátipá bá sùn yẹn ó bá jẹ́ 10 wọ́n á ní kíkan nu wọn kó lọ fẹ́ obìnrin tí wọ́n fi tipátipá ṣe kíni tó bá sùn tó bá ti bá sùn báyẹn wọ́n ti ọmọ sílẹ̀. Muslim men have sexual rights to any woman or girl not wearing the hijab. Ṣé ń gbọ́ ibẹ̀ yẹn gan wà níbi tá a fẹ́ kẹ́ lọ o tí ẹ bá dédé ń lọ tó ti dá kínní ilẹ̀ o bá jẹ́ kírísítẹ́nì bá jẹ́ oníṣẹ̀ṣe tó bá gbá ẹ mú tó bá fi pápá bá ẹ sùn wọ́n á nítorí pé o lo ìjáàbù séèmù ni kò sí nǹkan tó wọ́n fẹ́ ṣe ó ń pẹ́ ni. Ṣé ń gbọ́ ayé Islam ti bàjẹ́ A lẹ́yìn woman can have one husband who can obìnrin lè ní ọkọ kan and who can have up to 4 wives. Tí ọkọ yẹn dẹ̀ máa ní ìyàwó 4 tẹ́lẹ̀ àbọ̀ máa tún nílé lórí ó ń pẹ́. A man can beat his wife for insubordination. Ṣé ń gbọ́ ọkùnrin lè mú igi àbádà kó ṣáyàwó ẹ̀ kó gúngù kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ Kùránì báàkì ẹ̀. A man can unilaterally divorce his wife. Ṣé ń gbọ́ ọkùnrin lè ṣe nǹkan tó bá ń pọ̀ òun dá ìyàwó òun o àbọ̀ òun ò dá mọ́ fẹ́ gbà pàgbé ó lè ṣe nǹkan tó bá ti rìn. A wife needs her husband's consent to divorce. Ṣé ń gbọ́ ọkọ ẹ̀ ló máa pàṣẹ pé bóyá òkè òun fẹ́ kọ̀ ìyàwó òun àbọ̀ òun ọkọ ìyàwó ò láṣẹ kò lè sọ̀rọ̀ kò bá máa gbé pa lójoojúmọ́ ò lẹ́tọ̀ọ́ àti ní ò ṣe mọ́ ibẹ̀ ló máa kú sí. A divorced wife loses custody of all children over 6 years of age when tó o bá dẹ̀ ti kọ̀ tẹ́ bá tiẹ̀ pé wá fẹ́ lọ ilé ẹjọ́ wá fẹ́ kọra yín ọmọ ò ní sí lọ́dọ̀ ìyàwó ọ̀dọ̀ ọkọ ẹ ló máa wà. Táwọn ọmọ yẹn bá ti ju ọdún 6 lọ. A woman's testimony in court allowed in property cases carries half the weight of a man. Tí obìnrin ó bá jẹ́rìí nílé ẹjọ́ ìyẹn ogún ọkọ wọn máa jẹ́ pé á pín sí 2. Nǹkan tó ń try àti sọ́mẹ̀ pé tẹ́ bá fẹ́ mẹ́lẹ́rìí wá ní court obìnrin ìlàjì ni ẹ̀rí ẹ̀. Ní ọkùnrin okay. Kí ẹ̀rí obìnrin ò lọ́gbọ́n tọkùnrin. Ìlàjì ni ọgbọ́n orí obìnrin sí tọkùnrin obìnrin 2 òun ni ọkùnrin kan. Ọkùnrin kan yà. Ṣé nǹkan yẹn ti yé ẹ̀yin èèyàn gbọ́? A female hair inherits half of what a male hair inherits. Ẹgbẹ́ díẹ̀ obìnrin jẹ́ kí ni? A female hair bóyá bí ogún. Kí ni mo fẹ́ pe hair yìí náà? Ẹja mi yóò bá yẹn ìyá ìmọ̀ wéèrè náà. Ó dàbí kí la máa ń pè wọ́n tá a bá lọ fíìlì bank tá a bá lọ fíìlì form next of kin. Next of kin. Okay. Ẹni tó máa jogún. Tó bá jẹ́ pé next of kin obìnrin ó máa gba half of what a male hair inherit. Tó túmọ̀ sí pé tó bá fẹ́ pín ogún obìnrin máa gba àbọ̀ ọkùnrin bá gbà bẹ́ẹ̀ ni. Ẹ ṣé ẹ̀yin tẹ́ wà ní comment section yẹn bá wa lọ. So bí ìyẹn ṣe máa gba àbọ̀ nǹkan tọkùnrin máa gbà. Bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé lẹ́rìí obìnrin náà ìlàjì ni fún tọkùnrin so obìnrin ò jámọ́ kankan nínú Sharia. A woman cannot speak
alone to a man who is not her husband or relative. obìnrin ò ní bá ọkùnrin kankan sọ̀rọ̀ tí ó bá ti ń ṣe ọkọ ẹ̀ àbẹ́bí ẹ̀. Meat to be eat must come from animals that have been sacrificed only to Allah. ẹran tẹ máa jẹ ó gbọ́dọ̀ jẹ ẹran tí wọ́n ti pè bisimilahi sí. Bismillah, Allahu Akbar. òun náà ń tẹ́ pé bisimilahi sí. Kẹ́ ẹ lè mọ̀ pé ṣìgìdì ni Allah o, wọ́n máa ń pẹran fún ni o. ẹ lè jẹ ẹran míì tí o. Ẹ máa tún wá gbọ́ léyìí o, last one, ìyẹn làwọn àáfà tó máa ń wá síbí máa ń ṣe. Dandan ni nínú Islam. Muslims should engage in taqiyya and lie to non-Muslims to advance Islam. àwọn muslim ẹ̀tọ́ wọn ni kí wọ́n parọ́ fún ẹni tí ò ń ṣe muslim láti fi tàn yín wọnú Islam. irọ́ yẹn ó jẹ́ nǹkan tó dáa fún wọn kó pa fún yín.